gbogbo ọmọ káàárọ̀ ojíire nílé lóko lẹ́yìn odi àgàgà ẹ̀yin ọmọ Amẹ́ríkà ẹ ṣàánú ajé ẹ ṣàánú ìlú Ìjàrẹ́ ẹ ṣàánú ìlú Ìjàrẹ́ o l'Ondo State Adele ti sá mọ́ wa lọ́wọ́ Adele sálọ́tún ṣí sálọ́tún ibo lẹ sá lọ wọ́n ní ẹ yọjú ẹ gbà mí kí ló lé Adele kúrò lórí àpèrè ẹ gbà mí ẹ̀yin ọmọ Ìjàrẹ́ kí ló dé báwo la ṣe wá ṣe tó fi wádìí iṣu àtàyànyàn yam pepper scatter tàdélé wá fẹsẹ̀ fẹ́ àmàlẹ́ Adele mú tí àti ẹ̀wà mọ̀bí tàdélé wà báyìí Adele ti forí pamọ́ Ọlọ́run torí Ọlọ́run Adele ẹ má sá lọ ẹ wá fi Ìjàrẹ́ sílẹ̀ lẹ́ńtì lórí kíni ẹ fẹ́ kọ́lọ́pàá wá gbé yín irọ́ lẹ pa Adele ẹ jẹ́ tètè fi rìvásì kẹ́ tètè padà wá torí ẹjọ́ ti wà ní court ẹ máa jẹ́jọ́ ẹ lè dá wàhálà lẹ̀ nílùú Ìjàrẹ́ kẹ́ fẹsẹ̀ fẹ́ irọ́ ni a máa wọ́ yín padà ẹ mú ìrùkẹ̀rẹ̀ yín dání ní Baltimore jẹ́jẹ́lì kẹ́ dìpọ́tì ara yín wálé kó tó di pa wá wọ́ yín padà o ẹ gbà wá o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìjàrẹ́ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ìjọba ti padà lọ́wọ́ sí o Ọba ship tussle Ijare remains without duly recognized monarch. Ondo government insists. Once contestant shifts against inciting crisis. The Ondo state government has warned the people of Ijare that nobody should parade himself as a king in the town. The government insisted that Ijare remains without a duly recognized Oba, and therefore no individual possesses the legal or traditional mandate to exercise authority or preside over the affairs of the town in any capacity. The chairman of Ifedore local government, Honorable Dipo Ajibola, who spoke on behalf of the government during a stakeholders meeting held in his office at Igbaraoke with leaders and kingsmakers of Ijare, the directive delivered at high-level stakeholders forum convened to address escalating tensions was witnessed by prominent figures, including self-acclaimed monarch Prince Adekolajo Aladeseyi, who was purportedly installed as Olujare without a statutory council of kingsmakers, election now approved by the state and local government authorities, thereby rendering the act illegitimate. Also present at the meeting were the kingsmaker led by High Chief Sapetu Olaniran and representatives of the ruling house headed by Prince Aliu Jimo alongside other critical community actors. Òun lẹ ti gbọ́ yẹn, ìjọba Ondo State ti bá wọn lọ́wọ́ sí situation tó ṣẹlẹ̀ ní ìlú Ìjàrẹ́ wípé the self-acclaimed monarch, the self-acclaimed Oba, Prince Adekolajo Aladeseyi, some weeks back ni mo ṣe fídíò yẹn wípé wọ́n fẹ́ dá wàhálà ìjà ọba sílẹ̀ ní ìlú Ìjàrẹ́ láti ọwọ́ Prince Adekolajo Aladeseyi tí ó ń gbé ní Amẹ́ríkà tí wọ́n dédé wá sí ìlú Ìjàrẹ́ tí wọ́n sì kó àwọn tó yàn lára àwọn kingmaker afọbajẹ tí wọ́n fún wọn lówó tí wọ́n dẹ̀ tún yàn láàrin àwọn youth ní àárín ìlú láti da ìlú rú tí wọ́n fáwọn yẹn náà lówó táwọn yẹn sọ wípé Adekolajo Aladeseyi, Prince Adekolajo Aladeseyi òun ni kábíyèsí Olujare of Ijare. Lótìtọ́ ni Prince wà lára àwọn ọmọ oyè ṣùgbọ́n kì í ṣe bí wọ́n ṣe ń jọba nìyẹn torí final stage lókùn sí àwọn mẹ́rin lókùn sí táwọn adá ifá tí ifá wá fa ẹni tó máa jọba gangan jáde láàrin wọn. Prince Adekolajo ìdẹ̀ wà lára àwọn last 4 yìí. Ìdí tí ó ṣe wá ní sùúrù is what we don't understand. Ṣùgbọ́n ìjọba Ondo State ti wá fagilé báyìí wípé kí Prince Adekolajo o kó má pera wọn ní ọba mọ́, wọn ò dẹ̀ gbúdọ̀ gbọ́ ní anywhere wípé òun ni ọba àbí ó ṣẹ̀ṣẹ̀ ọba àbí ó represent as ọba Ijare of Ijare ní Ondo State. Ìyẹn ni ohun tí ó ṣẹlẹ̀ níbi tí ìjọba sọ wípé ìjọba ò tí fà á lọ́wọ́ sókè wọn sí ìfúnlọ́pàá àṣẹ àwọn afọbajẹ gan wọn ò tí sọ wípé òun ni ó máa jọba torí pé process yẹn ṣì wà ńbẹ̀. Bọ̀ kí ló wá lé Adele Regent Salotun tó lé wọn lọ? Regent Salotun láíláí ẹ̀ lè lọ ẹ̀yin ọmọ Ìjàrẹ́ tó wà ní USA wọ́n ní Chief Salotun ìyẹn Adele ó ti sá padà wá sí USA ní Baltimore níbẹ̀ ló ń gbé. Ẹ gbà wá Adele ló fẹ́ dá wàhálà lẹ̀ nílùú Ìjàrẹ́
ẹjọ́ yẹn dẹ̀ ti wà ní kóòtù tí ó jẹ́ pé Prince Adékọ́lá Jọgan tó ti kọ́wọ́ sẹ́yìn kéèsì wà ní kóòtù báyìí báyìí sọ̀rọ̀. Prince tó fi rẹ̀ jẹ oyè tipátipá tó pe rẹ̀ lọ́ba ó wà ní ìlú Ìjàrẹ́ báyìí tó yìí ń jẹ́jọ́, ṣùgbọ́n Adele gan ti sá lọ sí Amẹ́ríkà. Àwọn méjèèjì èrò Amẹ́ríkà ni wọ́n mọra wọn dáadáa. As a matter of fact, from the information tó ń dé ọwọ́ mi, wọ́n jẹ́ kó yé mi pé Adele gangan Salotun ní Baltimore, àwọn ni wọ́n pe Prince Adékóyè jọ yìí wípé Aládéṣèyí wípé wá lọ òtóró wà lára àwọn ọmọ òye kúkú wá lọ jẹ́ ká rèsì owó fún ẹ. Tán dẹ̀ rèsì owó fọ́ǹdì fún wọn ní ìlú Amẹ́ríkà náà lọ sí ilé pé ó yá wá lọ joyè. Àwọn ni wọ́n fún ní self-acclaim ọba ẹ̀ ní support wípé máa lọ joyè yẹn, ìwọ mú àwọn afọbajẹ báyìí, ìwọ ṣe báyìí tán fi fẹ́ da ìlú rú. Ẹjọ́ yẹn dẹ̀ ti wà ní court, kí ló wá lé Adele lọ? Prince gangan tó fi rẹ̀ joyè tó jáwé lé rẹ̀ lórí, ó sì wà níjàrẹ́. Adele ti fẹsẹ̀ fẹ́, ó ti forí àpèrè lẹ̀ lófo. Kí ni gbogbo pálapàla ìlú àpàlà? Àníkẹjẹ́ àṣẹ bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe rí. Ẹ ṣáà ní ṣe lẹ fẹ́ da gbogbo ẹ̀rú pátápátá. What can fa gbogbo eléyìí? Ẹ wo ẹ̀yin ọmọ Ìjàrẹ́ tó wà l'Amẹ́ríkà, ẹ jọ ẹ parapọ̀, ẹ jẹ́ ká jọ sèfù Ìjàrẹ́. Yo Adele fẹ́ da Ìjàrẹ́ rú. Ẹ bá wa sọ fún Chief Salotun ní Amẹ́ríkà ní Baltimore. Ẹ lọ bá wa wọ́ọ̀dì ẹ bá wa dá padà sí Nàìjíríà. Ẹ fi ìrùkẹ̀rẹ̀ dá ẹni kó mú ìrùkẹ̀rẹ̀ dá ní jẹ́jẹ́lì kó máa bọ̀ ní Ìjàrẹ́. Àìjẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ rò pé ẹ lè sá lọ ni? Ẹ lọ bì kankan. Ìyẹn nìkan kọ́, ibẹ̀ nìkan kọ́ là ń lọ. Mo mọ̀ pé wàá ti gbọ́ nípa fídíò tí àwọn ọmọ ọba ní ìlú Ìwó tí wọ́n ṣe jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé Olúwo gbogbo olórí àwọn ọba tó ti jẹ lánàá gbogbo ẹ̀ ló ti wó dànù, tó dẹ̀ ti wá sọ di ilé tó fi ń pe tí ibi tí àwọn tó kó ẹṣin sí tí ẹṣin yẹ̀gbẹ́ lórí àwọn kábíyèsí àná ní ìlú Ìwó. Kí ni Olúwo fẹ́ sayé dì gan báyìí? Ok, ọ̀rọ̀ yẹn là ń yanjú látàárọ̀. Wọ́n mà ti wá gbé fídíò jáde o, tán wá wọ́n gbé fídíò lọ sórí olórí káàkiri. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ tẹjú mọ́ fídíò yìí dáadáa kẹ́ bá mi wò rí. Ẹ já lọ wò. Tó ẹ̀yin olólùfẹ́ wa, ẹ rí i pé inú pálásì ọba kábíyèsí Olúwo of Iwo land, aláṣẹ lórí òrìṣà, iná la wà yìí. A wá síbí báyìí láti wá ṣe ìwádìí kan nípa fídíò kan tó ń jà rìnrìn ní orí ayélujára tí àwọn ọmọ ọba kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọ wípé kábíyèsí Olúwo ibi sàárè àwọn bàbá àwọn wà, wọ́n ti wú, wọ́n ti fi kọ́ ilé ẹran. Gbogbo ẹni tó bá ń wo fídíò yìí ẹ rí i pé inú pálásì la wà yìí. Já bẹ̀rẹ̀ láti sàárè ọ̀kan yẹn, bó tiẹ̀ jẹ́ pé èmi ò mọ àwọn orúkọ yẹn dáadáa bọ̀ mo mọ lásùn yìí tí Ọlátúbọ̀sún Tádé ṣe lélẹ́yìí. A wà lọ síbi táwọn yòókù náà wà. Sàárè yẹn ni a fẹ́ máa wò yìí. Ẹ rí i pé inú premises ààfin ló wà, kò dẹ̀ sí nǹkan kan tó tọ̀ọ̀chẹ̀. Òun la fẹ́ wò yìí. Sàárè ọba kan rèé, ẹ rí sàárè kan rèé, ìkànlélẹ́ ó de ní láwọn ọba tó ti gbéṣẹ̀ nílẹ̀ Ìwó. Sàárè kan náà tún rèé, ó di méjì nínú àwọn ọba tó ti gbéṣẹ̀ nílẹ̀ Ìwó. Ìṣe tí kábíyèsí Olúwo ìdé ni wọ́n táìsì ẹ̀ báyìí ní kábíyèsí ní ọ̀yá ẹ bá mi táìsì àwọn sàárè yìí. Ló fi jẹ́ pé inú ni bí ni kọ̀ọ̀kan ta ìmọ̀ wa wú o. Gbogbo àwa tá a mọ̀ gbọ́rọ̀ orí social media tí ipa beliefs ẹ rí sàárè ọba mẹ́rin ló wà nù compound eléyìí báyìí. Ọ̀yá let's go. Ibi tí sàárè àwọn yòókù wà bó tẹ̀ pé tàwọn yẹn ti pẹ́. Ẹ̀yin náà wo ọba mẹ́rin ní ìsìn, ọba mẹ́rin ní ìsìn, ẹ wo iye ọdún tí kọ̀ọ̀kan wọ́n fi jẹ kó tó wá kan ọba Adéwálé Àkànbí. Sàárè àwọn mẹ́rin la rí ń bí báyìí. Ẹ jẹ́ ká tún lọ, ẹ rí i pé nù premises ààfin ibẹ̀ la wà yìí. A wá ṣe ìwádìí yẹn ni torí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ téèyàn lè pè èèyàn lẹ́jọ́ lórí ẹ̀ ni, ìbanilórúkọ jẹ́ ni pé wọ́n wú eegun àwọn bàbá àwọn, wọ́n wú eegun àwọn bàbá àwọn, wọ́n wú. Ìwọ tó sọ bẹ́ẹ̀, ìwọ tó sọ bẹ́ẹ̀ ní ìmọ̀ ìgbésẹ̀ tí
gbogbo àwọn ọmọ ilẹ̀ wo gan lè gbé lórí ẹ̀ ní ìwọ tó sọrú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu pé wọ́n ti sọ ẹ rí pé nu premises àfínláwà ẹ rí àwọn ọmọ ní sáré wọlé yẹn àwọn ọmọ tí wọ́n fẹ́ jẹun nù tí bàbá máa ń fún ní oúnjẹ ok ó dà pé ibẹ̀ lélẹ́yìí yes ibi sàárì àwọn bàbá yòókù wà lélẹ́yìí o yes ṣe ti rí láwọn ọba tó ti jẹ láíláíláíláí ẹ wo kábíyèsí wọ́n kàǹpù ẹ̀ kò sí a sì rí pé mo fẹ́ wá ọ̀nà tá a gbàgùn bẹ̀ ni o ibi sàárè gbogbo wọn wà lélẹ̀ òun lélẹ̀ ní àwọn ọba tó ti jẹ ní ilẹ̀ Ìwó kò wá yé mi tí ẹni ẹ ti sọ di ilé ẹ̀sìn o wọ́n ní ẹ ti sọ di ilé ẹ̀sìn tí ẹ̀sìn tí wọ́n ti ibẹ̀ ni ń fi àwọn ẹ̀sìn ń yàgbẹ́ ní ń ṣe gbogbo ẹ̀ sí tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ó dàbí ìgbà pé èèyàn gbin gíráàsì gan sórí ẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì a gbọ́ wípé ọba Abdulrasheed Adéwálé Àkànbí ó fẹ́ wú ibì kan tí à ń pè ní Ìléta Ìléta yìí níbi tí wọ́n ń sin àwọn bàbá tó ti jẹ nílẹ̀ Ìwó sí nígbà tá a gbọ́ pé ó fẹ́ wú bẹ́ẹ̀ àwọn bàbá tún gbé ikọ̀ dìde bẹ́ẹ̀kù ọba ròde ẹwà ó yẹ kó wọ ẹgbẹ́ ẹ̀ lórí sáà ó yẹ kó wo àwọn ìlú yòókù tí wọ́n ti ń jọba kò sẹ́ni tí máa ń wú sàárè àwọn bàbá tó ti lọ àwọn ọba tó ti lọ tẹ́ ẹ bá dé Ọ̀fà níbẹ̀ yẹn yàrá kọ̀ọ̀kan ni wọ́n fi ọba kọ̀ọ̀kan sí tí wọ́n sì fi fọ́tò wọn sí ara ilẹ̀kùn rẹ̀ wọ́n sì tún kọ orúkọ wọn sí ṣùgbọ́n gbogbo akitiyan láti má jẹ́ kó rí bẹ́ẹ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí kọ̀ jálẹ̀. jọ nítorí Ọlọ́run ọ̀rọ̀ tẹ̀kọ́ lélẹ̀ ọ̀rọ̀ àbòsí kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ yá máa sọ pé dára kí ló dé tó hate Olúwo èmi ò hate Olúwo mi ò hate èèyàn kankan by their fruit ye shall know them ní bí ẹyẹ bá ṣe fò lọ́dọ̀ ti tèmi ni mo ṣe máa sòkò ẹ̀ gbogbo èèyàn tó bá rí bí Olúwo ṣe ń da ilẹ̀ Yorùbá rú tó fẹ́ dá ogun sílẹ̀ tó bá wá sọ wípé èèyàn kan ń dá lóhùn pé ẹni yẹn wá hate ẹ̀ á jẹ́ wípé ìwọ tó sọ bẹ́ẹ̀ gangan ni olórí aláìdá o àìdá ń gbénú ẹ̀ o dá fídíò tá wá wò yìí báyìí sìn ibi òkè a rí àwọn orórì bíi 3 sí 4 kan tán lẹ̀ ní tiles ẹ tó wá gbé fídíò tẹ̀síwájú níbi tí wọ́n fẹ́ǹsì yẹn gíráàsì ló wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ torí pé òtítọ́ ló máa sọ wá di òmìnira ǹjẹ́ èèyàn kan ìwọ́gọ́ tó ṣe fídíò yẹn bá wa tọ́ka sí orórì ọba àná kan níbi tó gbé kinní lọ tó ní gíráàsì wà bẹ̀ torí a rí pé bí ìgbà tó ṣe gbé gíráàsì síbẹ̀ ó sì fresh bàjẹ́ àbọ̀ṣẹ́ kọ́ọ̀tì ẹni ó dàbẹ́ ni pé gíráàsì yẹn lẹ fi bo ìgbẹ́ ẹṣin torí ibẹ̀ yẹn jọ bí ó fẹ́ jọ ibi tí àwọn ẹṣin ń dúró sí lóòótọ́ ẹ jẹ́ ká tẹjú mọ́ film am well tẹjú mọ́ kò wóore ó jọ ibi tí wọ́n kó ẹṣin sí lóòótọ́ torí ká má bàa rí ìgbẹ́ ẹṣin bẹ̀ kọ́ má bàa rí traces pé àwọn ẹṣin lẹ́ ń sìn bẹ́ẹ̀ àbí ẹ sáré lọ gbin gíráàsì lé lórí ok ìwọ tó ṣe fídíò tó ní orí orórì rẹ̀ bá wa júwe orí orórì kan ọba àná ní Ìwó pẹ̀lú orúkọ ẹ̀ ọdún tó jẹ àti ọjọ́ tí ó wàjà bá wa júwe sí ẹyọ kan àbí méjì ǹjẹ́ fídíò táwa rí yẹn ṣé ẹ rí traces ibi tí wọ́n ti òkú síbẹ̀ kọ́mẹ̀tì sọ wípé ọba àná ẹ̀yin ọmọ Ìwó ó kù díẹ̀ káàtó yín o ṣé bẹ́ẹ̀ náà lẹ rí àwọn ọba yín fi tó ṣé bẹ́ẹ̀ náà làwọn ọba yín àná kò jọ yín lójú tó kẹ má tiẹ̀ lè rí tracy ìbójú òkúta lásán kẹ fi so orí àwọn ọba yín àná yàtọ̀ fún àwọn bíi 4 kan tẹ ilẹ̀ ní tiles ó kù díẹ̀ káàtó ẹ wá ní Olúwo fi okú ẹṣin síbẹ̀ ẹ̀yin gan ò ṣe dáadáa náà ìbájẹ́pẹ́ ti kàrámọ̀ bẹ̀yẹn dáadáa kó tó di pódé ni ṣáfẹ́ ló ń fóun fẹ́ bàjẹ́ ni. Olúwo àti ẹ̀yin ọmọ ọba ẹ̀pìnlẹ̀ Ọlọ́run á bá yín tó ẹ ti róko lóko kún tẹ́lẹ̀ kẹ́ tó gbẹ̀pà sí ẹ máa fọ́ láwọ́ yín kẹ́ máa fomi lò ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ a fi àsìkò yìí kí gbogbo ọmọ Ìbàdàn pátápátá àti gbogbo ọmọ káàárọ̀ wa òjíire bí
fún aráfẹ́rakù ti Olúbàdàn fún Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n jáde láyé at the age of 90 years after celebrating his birthday 2 days ago. Iwájú tí wọ́n dojúkọ ọ̀run re, ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́. At the same time, à ń fi àsìkò yìí kí bàbá wa Ládọjà Ọ̀tún Olúbàdàn torí pé gẹ́gẹ́ bí wọ́n ti máa ń tò ó lórí nísọ̀rí lórí ọba jíjẹ ní ìlú Ìbàdàn láti òsìn títí dé ọ̀tún, láti bẹ̀rẹ̀ láti Mágàjí from family títí tó fi dé òsìn Olúbàdàn dé Ọ̀tún Olúbàdàn from Ọ̀tún Olúbàdàn tó Olúbàdàn gangan. Àwọn fídíò yẹn lẹ̀ ń rí ní ilé bàbá wa Ládọjà. Àwọn fámìlì Ládọjà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀dí kẹ̀wùkẹ̀wù wípé Ládọjà ló kàn o as Olúbàdàn ṣe ká máa kí kábíyèsí ni. Tó orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kòwé ni mò ń jẹ́. Má gbàgbé láti support brand mi, bá mi subscribe sórí YouTube channel. Má kàn ró mi sínú. Iṣẹ́ tí Ọlọ́run rán mi ni mò ń ṣe. Màá máa sọ gbogbo ìgbà. Fi hatred sílẹ̀, ó máa ń sọ̀yàn sínú ìgbèkùn ni. Support my brand. Ọlọ́run á support brand ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń support ní gbogbo ìgbà, mo mọ̀ lóore o, ẹ̀ ní dálé ayé ṣe. Mo gbé fún yín. Ọlọ́run á bá mi bùkún ilé yín. Má gbàgbé láti like fídíò kó sì bá mi share. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kòwé, kòkòkò ni mò ń jẹ́. Ire o, káàbí.